your father property na. Bàbá mi Tinubu, bàbá mi kò ní bàjẹ́ níbi ìjọba wa, Sanwó-Olú kò ní bàjẹ́. Nǹkan tí mo sọ ló ń ṣẹlẹ̀ yìí o. Kí pé kẹfà sọ so agent. Now, lẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ tẹ́mi wá sí Yíbò 70%, Yorùbá 30%. Ẹ̀dẹ̀ dára dẹ̀ lè kó. Múṣí 50-50, Yíbò àti Yorùbá. Lẹ́kì 60-40, Yíbò 60, Yorùbá 40. Oya, Tinubu, Sanwó-Olú bàbá mi, mo dẹ̀ ní kẹjọ. Kẹfà ọ̀dọ́ sọ̀rọ̀ ló jẹ́ tì. Agent ti dé ogun àwọn Yorùbá kò nílẹ̀ Yorùbá. Tàbá fẹ́ gba lẹ́sìn tọ́ba dalẹ́wọ́, tàbá fẹ́ tún lé gbàgbọ́ wọn kọ́lé kan wọ́n tún wọ́n nílùú bẹ́ẹ̀ tiẹ̀. Tàbá fẹ́ gbalẹ̀ wọ́n lè bá ní 2 million, 1.5 million. Yorùbá ò ní lè gbalẹ̀ yẹn, Yíbò ló máa kún bẹ́ẹ̀. Yíbò àgbà ògbólé yẹn tán, wọ́n wá ń lé àwọn Yorùbá, wọ́n lé ọ sínú, òsì Yorùbá àwọn ọmọ gbogbo sọ̀rọ̀, Yorùbá bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀. Wọ́n ń kúrọ́ fún yín ni o. Ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ lọ́jọ́ ìlọ́jọ́ sí. Yíbò ló fún ní gbogbo òṣòdì. Bàbá mi, ṣé kí ni wọ́n ní àfẹ́tẹ̀ yín náà láì sí? Àti ìrìn tó ti ṣẹ́ nílẹ̀ Yíbò. Tó fẹ́ ra lẹ̀, wọ́n jẹ́ ó ra lẹ̀, wọ́n list lẹ̀ fún ni. Wọ́n ní àti tó bá fẹ́ ọmọ Yíbò àti ìmọ̀lẹ̀ fún ọmọ Yíbò ní ọ̀hún tó fún nílẹ̀ àti máa kọ́lé sẹ́kọ̀ọ́ ni wọn ọ̀gbà láyè kó ṣe kí ni kókọ́ lẹ́tọ̀ rárá wọn ọ̀talẹ̀ fún wọn list ẹ̀ fún ni. Àwọn títà nípa tàbá títà nípa ọmọ Yíbò àti máa bú Yorùbá Yíbò ẹni wọn kò Yorùbá máa dé nítorí owó tàfẹ́ jẹ àǹtalẹ̀ fún Yorùbá àǹtalẹ̀ fún Yíbò àǹtalẹ̀ fún wọn. ẹ ti lọ ẹjọ ẹ jẹ́ ká tún gbójú ayọ̀kẹ́ tún wò kínní tí kì bá ń ṣe wípé ìwà ọ̀tẹ̀ ìwà màdàrú ìwà wípé àwò nínú fídíò yìí yèyé dára àwọn lọ post fídíò yìí ṣùgbọ́n ìkíní mi ò mọ ìdí tí wọ́n ṣe post yẹ ṣùgbọ́n mo kàn mọ̀ wípé àmọ́ yẹn fẹ́ gbé nǹkan kan jáde ń bẹ̀ ni tó bá yá tí ibi bá pa yín tán ẹ dìde mo mọ̀ pé ìyá yẹn fẹ́ gbé nǹkan kan jáde ńbẹ̀ pé tó bá yá o tí ibi bá pa èèyàn ọmọ Nàìjíríà tán ẹ dìde láti jà fún ẹ̀tọ́ yín ebi ò tí ì pa yín wàláhì ẹ ò tí ì rí nǹkan kan èèyàn ọmọ Nàìjíríà ẹ tí ì ṣe kíni ẹ ò tí ì rí nǹkan kan but ìdí tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ lórí fídíò yìí ni wípé stop abusing other tribes. We have equal right anywhere. Tí kì bá ń ṣe wípé ẹ ti bà ìlú yìí jẹ́. Bí ará Amẹ́ríkà bá ń gbọ́ fídíò yìí sìn, a máa sọ wípé no, it is not like that. In California, they have their own regulation. In this, they have their own. Fine. That is America. That in their culture, bó ṣe rí nìyẹn. But in Nigeria, we know our culture. We know how these things start from the beginning. We love ourselves, both Yoruba, Hausa, and Igbo. A fẹ́ràn ara wa. A fẹ́ràn ara wa. Nígbà tí ìfẹ́ sì ń jẹ́ ìfẹ́. But nígbà tí ó ti di wípé ọgbọ́n olè ti ń wọ orí èèyàn kan sí kan, ṣé ìwọ tí ọgbọ́n olè wọ orí ẹ̀yẹn, àwọn tó méjèèjì tó kún àwa láìkẹ́ kò lè láìkẹ́, ìyẹn ló bà Nàìjíríà jẹ́ dèní eléni. Nàìjíríà Yorùbá ẹ̀yin lọ́gbọ́n olè. Ọgbọ́n olè tẹ́lẹ̀ ní dẹ́kẹ̀rẹ́ ẹ̀yin believe we can be going that way for life. Àwọn tó dẹ̀kun ní láti wake up, tó bá wá wake up that they begin to go against you. Now ẹgbọ́n ohun tó sọ ẹ̀yin èèyàn wa ń sọ fún yín tí ilé ò bá ṣe rẹ́ǹtì go and build your own house. Àwa la mọ iye tí sìmẹ́ǹtì jẹ ẹ̀yin ò mọ̀ ṣùgbọ́n ẹjọ́ wèrè tó kàn ń rò kiri agent kò sóhun tó kà wá kò sóhun tó kè mí pẹ̀lú agent o but ohun tó kàn mí náà ni wípé ìjọba wo ló fẹ́ dá sí ọ̀rọ̀ wípé iye báyìí ni láńlọ́ọ̀dù fi ilé ẹ̀ rẹ́ǹtì gangan báyìí ìjọba wo ló fẹ́ dá sí nígbà tí gbogbo ohun tí láńlọ́ọ̀dù fi ń kọ́ ilé gbogbo ẹ̀ ló ti wọ́n pátápátá. Kò sí ohun tó kè mí pẹ̀lú agent o. I don't talk about agent. Kò sí ohun tó kàn mí. I am not an agent. I am a prophet of God. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever who believe in it, not everybody. Tètè o bá gbé iṣẹ́ fáwa
tó ní ó fẹ́ ṣe nǹkan kan tá a gbàdúrà fún ẹ àbí tá a bẹ́ẹ̀ ṣe nǹkan tá a sẹ́ǹdì ẹ̀ sí ẹ tó o bá nígbàgbọ́ kó lè ṣiṣẹ́ owó ẹ jóná ní kìdẹ́ ń ṣàwà inú ọkùnrin nìyẹn ti ṣẹlẹ̀ ìwọ máa gbóhun tẹ́ni sọ kì í ṣe màmá dára ni mo ń ṣe fídíò fún but ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò yìí mo fẹ́ kó gbọ́ kó lè pé làákàyè ẹ kún díẹ̀ káàtó ó ní ẹ Yorùbá ẹ ti ta lẹ́yìn tán ta ló bá yín tà ṣe bẹ́yìn lẹ tà ẹ̀yin lẹ tà yíbò dẹ̀kẹ̀rẹ̀ orí ẹ̀ pé ó ní báwọn ṣe ń talẹ̀ wọ́n ń talẹ̀ nílùú yíbò náà kò ṣe gbogbo ilẹ̀ ìlú yíbò kò ṣe gbogbo ẹ̀ ni wọ́n list wọ́n ń ta ilẹ̀ nílùú yíbò tó bá wá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ àbábúrú ẹ̀ wípé wọ́n fẹ́ list ilẹ̀ fún ẹ ó lè jẹ́ area àbí tó lọ nílùú yíbò lọ list ilẹ̀ fún wọ́n ń ta ilẹ̀ nílùú yíbò wàá ra ilẹ̀ wàá sanwó fún wa and that is the end wàá gba document yẹn you keep living there èyí wá máa gbé nǹkan tí kò jẹ́ kẹ́ gbé jáde nítorí pé ẹ fẹ́ jẹ́ kí Yorùbá àti Yíbò máa jà why are you saying this ẹgbọ́n tẹ́ni sọ it is very wrong and it is wrong application. sanwó-olu kò ní bàjẹ́ nǹkan tí mo sọ ló ń ṣẹlẹ̀ yìí o kí pé kẹfà sọ̀rọ̀ sí agent now lẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ wá sí Yíbò 70% Yorùbá 30% àdìdá àdìdá èkó. now ó ní ìsọlọ̀ tóun wà ó ní Yíbò it is 70% Yorùbá 30% kí ló kàn yàn ń bẹ ṣe bẹ́yìn lẹ talẹ̀ fún wọn Yíbò 70% dàtí wọn ò gbórí Yorùbá tí wọn ò forí irun mú ìdí tí wọn ò ṣe fẹ́ jẹ́ kí Yíbò di pírẹsidẹ́ǹtì tí Yíbò bá di pírẹsidẹ́ǹtì lénìí mo fi Ọlọ́run búra ẹ̀ láàrin ọdún kan ìlú yìí máa pín èèyàn lè ṣe pé àwọn tó kù ò fẹ́ jẹ́ kí Yíbò di president wọ́n mọ̀ pé ìlú yìí máa pín tí Yíbò bá di president Yíbò know their worth they have their confidence ẹ̀yin ọmọ Yorùbá lẹ ò ní confidence kankan ayé yín ti ta ayé yín ti bàjẹ́ kì í ṣe gbogbo ọmọ Yorùbá èèyàn kan ní kẹyẹ máa ṣépè mọ́ kí má ṣépè èpè kọ́ ni mò ń ṣe mò ń sọ̀rọ̀ ni ẹni tí ó dẹ̀ yẹ fún èpè a ní láti fún ní èpè ẹni tó yẹ fún àdúrà sórí ẹnu tó rí yìí ẹnu wòlíì nǹkan méjì ló wà fún àwọn tó yẹ fún èpè wọ́n á gba èpè àwọn tó yẹ fún àdúrà máa gbàdúrà ìdà torí yẹn ẹgbẹ́ méjì ló ní òun sọ pé nísọlọ tó ń gbé ó ní àwọn kan àwọn Yíbò tó wà ń bẹ they are 70% Yorùbá now who asked you to sell ṣé wọ́n force yín láti talẹ̀ ni they bought this land as huge money owó ńlá ni àwọn Yíbò fi ra ilẹ̀ lọ́wọ́ yín náà ẹ ta ilẹ̀ fún wọn ni why are you complaining again wọ́n wá kọ́ ilé náà tán wọ́n tún fi owó ńlá kọ́ ilé yẹn ẹ wá expect Yíbò kó fi ilé yẹn rẹ́ǹtì fún yín ní owó tó kéré can that possible ẹ wá ń pè ìjọba pé kí ìjọba bá yín dá sí tó bá pé ọ̀rọ̀ agent ló sọ kò sóhun tó kèmí pẹ̀lú agent o but ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí bàbá ọ̀rọ̀ tí kò sí ọpọlọ nínú ẹ̀ ni báwọn yìí àwọn Yíbò bá gbọ́n sí tọ́bí ìjà bá bẹ̀rẹ̀ sí ẹ̀yin lẹ dá ogun sílẹ̀ we need to embrace love why I am doing this video is that listen to me Yíbò kọ́ ló bà ayé yín jẹ́ ẹ̀yin fúnra yín gangan Yorùbá tẹ́ ẹ talẹ̀ yín lẹ bà ilé ara yín jẹ́ tẹ́ ẹ bá talẹ̀ kí lẹ fẹ́ fi jẹun ẹ ò lọ́pọlọ ẹ ò ní kankan ṣebí lára ilẹ̀ tí wọ́n tà fáwa yìí náà ni wọ́n tún ní wọ́n lọ ń fọ́ ilé wa tó ń fọ́ gbogbo ẹ̀ yẹn tó tà fún ìwọ torí ẹ̀ nígbà tí ṣebí yìí lẹ ta at the end of the day nítorí pé agbára wà lọ́wọ́ yìí ẹ lọ máa fọ́ ilé onílé ilẹ̀ tẹ́tí tà tẹ́tí gbowó can somebody build a house on a land without buying it in this country tó o bá dẹ̀ rà á jẹ́ pé nǹkan kan wà láàrin òun àti àwọn tí wọ́n tẹ ilẹ̀ yẹn dó something must be there ẹ wá dé ní ẹ kàn máa dé ẹ máa lẹ fẹ́ fọ́ ilé onílé ẹ dẹ̀ máa fọ́ ẹ dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ máa jẹ bẹ́ẹ̀ ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ta lẹ́yìn stop nonsense stop saying rubbish rubbish ló ń sọ ẹ̀yin fúnra yín lẹ́ta ilẹ̀ yín fún ọmọ Yíbò Yíbò fi èrú gba ilẹ̀ lọ́wọ́ yìí ẹ̀ta ni wọ́n dẹ̀ kọ́lé síbẹ̀ wọ́n dẹ̀ ra ilẹ̀ yẹn in a huge money kí lẹ wá ń pè ìjọba fún
kí ni ìjọba fẹ́ ṣe lórí yẹn? ìjọba tó jẹ́ pé ìjọba fún gbogbo èèyàn ni, fún gbogbo èèyàn, all the tribe in Nigeria. Ẹ̀yin kan wá ń pè ìjọba, kí ni ìjọba fẹ́ ṣe? Kí ìjọba lọ bá yín bá Yíbò jà àbí for what? Ẹ dọ́nà. Lẹ́kì 60-40. Yíbò 60. Yorùbá 40. Ṣé wọ́n fọ́ sí ẹtẹ tó talẹ̀? Tinubu Sanwó-Olú bàbá mi, ó lẹ ní kẹjọ. Kẹbà àdásá wọn ló jẹ́ sí. Ẹjẹ́ ti sílé àwọn ìwà kò nílẹ̀ Yorùbá. Táwọn ẹgbẹ́ àdé sí lọ́wọ́ adáléwó. Ó rí ọ̀rọ̀ sọ. Éjẹ̀ǹtì kan ló lé ọmọ Yorùbá kó lẹ̀ Yorùbá, ìjọba yín ni. Bí ìjọba yín bá ṣe dáadáa kò lè rí bẹ́ẹ̀. Dodo ọ̀rọ̀ éjẹ̀ǹtì tẹ wá ń sọ lé nìyí. Nígbà tí ayé ṣì dá, sẹ́yìn lè sọ̀rọ̀ éjẹ̀ǹtì. Ìwọ tó wọ̀ tẹ tó ń sọ yìí sí, ìwọ lè gba ilé láì jẹ́ pé orí éjẹ̀ǹtì, ṣèbí éjẹ̀ǹtì náà ló máa fi lé lọ́wọ́ ẹ̀. Even tá a bá gbé ilé sọ́wọ́ lọ́ọ̀yà náà, lọ́ọ̀yà ló máa fi lé lọ́wọ́ ẹ̀, lọ́ọ̀yà dẹ̀ máa gba interest tiẹ̀ lọ́wọ́ ẹ̀. Àṣìṣọ ọ̀rọ̀ lẹ́ ń sọ yìí bọ̀dá, ọ̀rọ̀ tí kò sọpọlọ lórí, tó ọpọlọ orí yín ti jòrò, òun lẹ́ ń sọ yìí. Even ká gbé agent sẹ́gbẹ̀ẹ́, if it is lawyer as a good landlord tí kò fẹ́ problem, á gbélé sọ́wọ́ lọ́ọ̀yà. Tó bá dẹ̀ ti gbélé sọ́wọ́ lọ́ọ̀yà, lọ́ọ̀yà máa gba iye owó tó jẹ́ kó gbà lọ́wọ́ ẹ̀ náà. Ń sọ̀rọ̀ agent ló wà nílẹ̀ yìí, ẹ̀sùn tó jẹ́ kí n sọ òun pé Tinubu bàbá mi, ta ni bàbá ẹ̀? Bàbá tó ti balẹ̀ jẹ́, tó ti bọ̀nà jù, everything ti bàjẹ́. Bó ṣe ń sọ̀rọ̀ gan, mo mọ̀ pé ìkan nínú àwọn èèyàn yẹn ni ẹ́, ìkan tó ń jẹ oúnjẹ kóróbó lábẹ́ wọn ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ jàtijàti. Òun pé Sanwó-Olú bàbá ẹ̀ wo? Ṣé Sanwó-Olú ò mọ iye ọmọ tó bí? Ṣé bí ìyá ṣe ń jẹ wáyé ni ìyá ṣe ń jọmọ Sanwó-Olú? Ìwọ tó lórí tó ń rò, ìwọ tó rí ẹ ti dúdú, ọkùnrin tó ń sọ̀rọ̀ orí ẹ ti dúdú. Ṣé bí ìyá ṣe ń jẹ èmi yìí, tó ń jẹ àwọn ọmọ tí mo bí yìí, ni ìyá ń jẹ àwọn ọmọ Tinubu? Ń pe Tinubu bàbá ẹ̀, Tinubu ló máa bẹ́ẹ̀ fix ẹ̀. Lẹ́yìn kẹ́ dìde, kẹ́ ṣe strong protest lórí ìjọba ni problem wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tó ń rúùlù ìlú yìí ni problem wa, tó ń ṣe agent. Tí gbogbo nǹkan bá lọ sílẹ̀, wàá rí pé agent náà lè fi owó lé owó tiẹ̀. Gbogbo nǹkan lọ sókè, ẹ̀dẹ̀ ní kí agent máa ba iye owó tó ṣì ń gbà tẹ́lẹ̀. Agent náà dẹ̀ lọ́mọ, agent níyàwó, ó ní ẹbí. Òun agent want to live a good life. Àwọn dẹ̀ lọ ń wá ilé fún yín. Èmi ò ń ṣe agent, I am a prophet. Gbogbo ayé ló mọ̀ pé I'm a prophet of God o. I'm just an activist. Nǹkan tó o bá ti ń ṣe òótọ́, ẹ jẹ́ ká sọ pé kíní yìí ò ṣe òótọ́. Nǹkan tó bá dẹ̀ jó òótọ́, ẹ jẹ́ ká jáde pé òótọ́ ni. I am just an activist. I am not an agent. And everybody know. Ìjọba yín òun ní kẹ́ ẹ dìde, ẹ lọ ṣe strong protest lórí ẹ̀. Ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá, ẹ ò sọ, ẹ ń sọ̀rọ̀ agent tó yẹ pé òkè ló wà. O tí ẹ mọ kankan pa ẹ, onílé ti kọ́lé ẹ̀tàn, ibi tí ti wà òkè, onílé ti jẹ̀yẹ́, ó ti kọ́lé. Ẹ wá ń sọ̀rọ̀ agent tó wà lókè pátápátá. Kẹ́kọ̀ọ́ ọpọlọ yín ti dúdú sá, ọpọlọ yín ti dúdú, ẹ lórí tẹ̀ ń rò, ó dàbẹ̀ ti fa igbó kẹ́ tó ṣe fídíò yìí. Nígbà oní Yorùbá, orí tó bá fẹ́ gba ilé, wọ́n lè ní 1.5, wọ́n lè ní 2.5. Yorùbá ò ní lè gbà, Yíbò ló máa gbà. Yíbò ṣiṣẹ́, Yíbò torí yẹn, èèyàn pàtàkì ni wọ́n ṣe iṣẹ́. They work, wọ́n ní brain. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin náà lọ ṣiṣẹ́. Yíbò tó bá rí, torí. Bàbá mi Tinubu, bàbá mi kò ní bàjẹ́ níbi ìjọba wa, Sanwó-Olú kò ní bàjẹ́. Nǹkan tí mo sọ ló ń ṣẹlẹ̀ yìí o. Kì í pé kẹ́ bá a sọ̀rọ̀, so agent. Now, lẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ tẹ́mi wá sí Yíbò 70%, Yorùbá 30%. Ẹ̀dẹ̀ dára dẹ̀ lè kó. Múṣí 50-50, Yíbò àti Yorùbá. Lẹ́kì 60-40, Yíbò 60, Yorùbá 40. Oya, Tinubu, Sanwó-Olú bàbá mi, mo dẹ̀ ní kẹjọ. Kẹ́ bá a dá sọ̀rọ̀ agent yìí. Agent ti dé ogun àwọn Yorùbá kò nílẹ̀ Yorùbá. Tàbá fẹ́ gbalé sí, tọ́ba dalé wó, tàbá fẹ́ tún lé gbà wọ́n kọ́lé kan, wọ́n tún wọ́n lò bẹ́ẹ̀ tiẹ̀. Tàbá fẹ́ gbalé wọ́n lè bá ní 2 million, 1.5 million. Yorùbá ò ní lè gbalé yẹn, Yíbò ló máa kún bẹ́ẹ̀.
Yíbo àgbà wọlé ẹ̀tọ́ wọn wá ń lé àwọn Yorùbá wọn lé ọsìn òsì Yorùbá àwọn ọmọ gbogbo sọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn kúrọ́ fún yín ni o ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ lọ́jọ́ ìlọ́jọ́ tí Yíbo ló fún ní gbogbo Òṣòdì bàbá mi ṣé kí ni wà ní àfẹ́tẹ̀ yín náà báyìí sí àti ìbò ti ṣiṣẹ́ nílẹ̀ Yíbo tó fẹ́ ra rẹ̀ wọ́n jẹ́ ó ra rẹ̀ wọ́n list lẹ̀ fún ni wọ́n ní àti tó bá fẹ́ ọmọ Yíbo àti mọ̀lẹ́lẹ̀ fún ọmọ Yíbo ní ọ̀hún nǹkan tó fún nílẹ̀ àti máa tọ́lé sẹ́kọ̀ọ́ ni wọn ọ̀gbà láyè kó ṣe kí ni kókó lẹ́sọ̀ rárá wọn ọ̀talẹ̀ fún wọn list ẹ̀ fún ni àwọn títà nípa tàbá títà nípa ọmọ Yíbo Yíbo àti ọmọ àbúrò wa Yíbo ẹni wọn kò Yorùbá máa. rí pé òun náà pọwọ́pọ̀ pẹ̀lú Yorùbá tó ń ṣe nǹkan tí kò jẹ́ kó ṣe wípé àwọn tó ń rù lórílẹ̀‐èdè wà á ti rí i pé ọmọ olè ni wọ́n ọmọ àlè ni ọmọ ṣiṣẹ́ ni Yíbò ní ọpọlọ gan wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ they are creative people likewise Yorùbá too they are good Yorùbás but púpọ̀ nínú Yorùbá òun ni they are bad so therefore this whatever you are saying about agent, it is not agent too. You are just coming up with a wrong allegations. Ìjọba òun ló fà gbogbo nǹkan tí wọ́n agent tó fẹ́ mú ẹ lọ wo ilé òun náà ní ọmọ ó ní aya ó nílé ó ní ìwé ó ní owó ilé tóun náà máa san ó lé everything so therefore bí nǹkan ṣe ń lọ sókè lówó àwọn náà máa lọ sókè. ẹ yé fẹnu yín wọn kàn máa sọ̀sọ́kùsọ tẹ bá fẹ́ já kì í ṣe Tinubu bàbá mi kì í ṣe ẹ wọn máa pariwo Tinubu bàbá ẹ wo ni Tinubu Sanwó-Olú bàbá mi ṣé yẹn níjà ibi ò tí ì pa yín ìyà ò tí ì jẹ yín sẹ a sì ń retí ìjọ tẹ máa bẹ̀rẹ̀ sí mú mi gọ́tà nínú Nàìjíríà yìí bóyá ìgbà yẹn ẹ máa bọ́ta ẹ mọ̀ pé Tinubu ò ń ṣe bàbá yín Tinubu ò ń ṣe fámìlì yín Tinubu ẹ mọ̀ pé Sanwó-Olú ò ń ṣe ìyá yín kì í ṣe bàbá yín they are wicked people. Yeah, Lawanso. We are for justice. We speak justice. Nothing anybody can do for us. And we will not close our mouth until our voice is being heard everywhere. Ìwọ tó o bá rí fídíò yìí, share ẹ̀. Tí wàá rọ̀ wọ́n gbogbo sọ̀rọ̀, ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀. Àwọn ìpínlẹ̀ fún yín ni o. Ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ lọ́jọ́ ìlọ́jọ́ tí. Yíbo lọ́fún ní gbogbo Òṣòdì. Bàbá mi, ṣé kí ni wà ní àfẹ́tẹ̀ yín náà báyìí sí? Kò lè affect wọn náà. Báwo lè máa affect wọn? Ọ̀nà kan tó fi lè affect wọn ni pé wọn ò ṣèjọba dáadáa ṣó possible pé ẹni tó ṣèjọba dáadáa ká vote fún. We are one Hausa Yíbò Yorùbá we are one but nítorí pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí wà nídìí màdàrú ní bàbá mi ṣé kò ní affect yín sí ó máa affect wọn gbà tí wọn ò ṣèlú dáadáa ó expect me kí n vote ni I can never vote my children will never vote in this country wọ́n ti sunday kan wọ́n lọ fẹ́ gbé bíìlì kan kọ́ lọ gbé àwọn ọmọ mi ò lè vote even family mi gan tó súnmọ́ mi tọ́lọ́run ti ara mi máa ràn wọ́n lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ìtọ́lọ́run ti ẹ̀ta ara mi ràn wọ́n lọ́wọ́ gan family mi gan ò lè vote fún ẹnikẹ́ni nínú Nàìjíríà a ti mọ̀ pé our vote does not count ẹ̀yin lẹ gbéra yín síbẹ̀. We know that already. We don't fear you. We fear nobody. In as much we are saying the truth. We fear nobody. I particularly, I fear nobody. I fear nobody. Ó máa fẹ́ tí wọ́n bọ́ bá ṣe dáadáa ara kí ó àyà wọn bí tí wọ́n bá control yìí dáadáa ìlú yìí dáadáa people will vote for them easily. Àwọn tó ń vote fún yín yẹn tí ìyá dẹ̀ ṣe ń jẹ yẹn àwọn tó yẹ pé wọ́n kàn ń rí ṣéǹjì lábẹ́ yín ni ṣéǹjì ò lè ṣọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo wọn ló ń jẹ ìyà wọ́n sì tún padà bọ̀ wá bá wa ṣùgbọ́n tó bá wá bá wa wá ò ní ṣe wọ́n láàánú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn yẹn ti fi ìwà ọwọ́ wọn bayé wọn jẹ́ Nàìjíríà by voting in people that they destroy Nigerians. tó bá affect wọn wọn ṣe dáadáa ni tí kò bá dé affect wọn pé wọ́n ṣe dáadáa Yíbò máa vote fún wọn Haúsá máa vote fún wọn Yorùbá máa vote fún wọn kò affect wọn òun sọ̀rọ̀ criticism ní bíbá ìyẹn làwa ò fẹ́ òun criticize nǹkankan Yíbò fi kọ lọ́yàn lápá gba ilé wọ́n ra ilé ni tí Yíbò bá jẹ́ pé òun ló control Lẹ́kì kí ló kàn ẹ̀ pẹ̀lú yẹn ṣe bẹ́yìn lẹ ta ibẹ̀ fún wọn bàbá dẹ̀ control Ọ̀ṣọ́dì ṣe bẹ́yìn lẹ ta ibẹ̀ fún wọn
kí ni Yorùbá fẹ́ ṣe? Yorùbá ní apá tó fẹ́ fi ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ lé wọn kúrò ńlá dípọ̀ ẹ máa jẹ̀yà gbogbo tẹ̀ ń ṣe yẹn kinní kan yíbò lòdì ẹ lé wọn kí wọ́n padà sílùú àwọn ní wọn ò lórí tí wọ́n fi ń ronú gan kẹ́wọ̀n padà sílùú wọn bóyá ọmọ Yorùbá lè ṣe ẹ máa kú òlékòó lọ́ra ẹ́ńjìn mọ́tò l'Anambra níṣẹ́ wàláì. We are one. We don't preach two. I preach one. Yibo, Hausa and Yoruba, we are one. Àwọn tó ń darí wa àwọn ni wọn ò fẹ́ jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan. We are one. Bẹ́ẹ̀ bá darí wa dáadáa, you will see that this country will be so peaceful. A ò lè jẹun jẹ. Ẹ wo iye tó ń ta àpò ráìsì sí. Ẹ wo iye tí wọ́n ń ta àpò gàrí. Iṣu ò ṣe é rà. Àwọn ọmọ mi gan wọn ò lè mu Milo mọ́, wọn ò lè mu Bonfita mọ́. Go and check it iye tí wọ́n ń ta. Go and check all these things. Ìwọ wá ń jáde àwọn tí wọ́n ń ba ìlú yìí jẹ́ ìwọ ń pè wọ́n ní bàbá ẹ̀ àti ìyá ẹ̀. Ayé ẹ̀ ti bàjẹ́ o. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ pátápátá náà ni. Wàá rí pé it's a matter of choice. Kí láǹtí ẹ lọ ṣe nílùú Yíbò? Wọ́n láìkì ibẹ̀ ni. Yíbò tó wá sí Èkó ó láìkì ẹ̀ ni and they comply with our rules. Wọ́n ra lẹ̀ lọ́wọ́ yín ni I'm still saying the same thing. Báǹtí ẹ bá lọ sọ́hun ó fẹ́ràn ọbẹ̀ ni. Then he has to comply with their rules there. Kọ́ tó lè talẹ̀ bíyá níbi tí àǹtí ẹ lọ ìlú tó lọ kọ́ tó lè talẹ̀ bíyá a jẹ́ pé ó ti fi ọmọ ìlú yẹn tó bá fọmọ ìlú wọn ń talẹ̀ fún ọmọ tí kì í ṣe ọmọ ìlú wọn máa ń lì sí ẹni. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ Nàìjíríà lọ́dọ̀ wa yìí náà lápá bí kan bẹ́ẹ̀. Má fi yìí wá máa rope Yibo. Yibo are nice person. They are good people. Yoruba are good people. Hausa they are good people. Tí kì bá ń ṣe ẹ̀yin kàńdá tẹ́ wà nínú ìrẹsì tẹ́ bà ìrẹsì jẹ́. I will attach this video. Everybody will hear. That is it. I'm going to attach video. More video tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Kẹ́yìn náà rí. It's bad. Yibo ṣe nǹkan kan fún yín. Tẹ́ bá treat wọn dáadáa. They will comply with you. We are not animal. But you are treating us like animal. The government. Ẹ̀ ń fọ́ ilé onílé kiri. Kí ló dé? Àṣà travel. Ṣé bó ṣe ń fọ́ ilé kiri l'Amẹ́ríkà náà nìyẹn? Ní Kútọ̀nù ṣé bó ṣe ń fọ́ ilé kiri ní Kútọ̀nù náà nìyẹn? Whatever anything we have, you can manage it. Tó dẹ̀ pé ẹ ò ní fún aráàlú ní heartbreak. You are giving the people who you said it báwọn lọ gbé yín wọlé. Àwa dẹ̀ mọ̀ pé wọn ò gbé yín wọlé ẹ̀yin lẹ rí ìgìbò. You are giving them heartbreak. Ẹ ń fọ́lé onílé kiri. Abẹ́ ìjọba APC ni mo ti rí land grabber ọba tó lóhun òun kọ̀ntrólù ìlú a tún máa grab ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ onílùú àwọn tó wà nínú ìlú ẹ̀ á lọ invite àwọn ìjọba wa máa parọ́ pé àwọn làwọn níbẹ̀ because of ọba ló lọ invite wọn pé kókó lè wá rí ilẹ̀ onílẹ̀ gbà. The country is worst. It's enough. We are going through pains. Hypertension ti fẹ́ pa àwọn èèyàn. Diabetes ti fẹ́ pa àwọn èèyàn. Ojú ẹlòmíì gan ti fọ́ nítorí pé diabetes, hypertension, a lot of stroke ti pa àwọn èèyàn ti kú. Àwọn míì wà láyé ṣùgbọ́n wọn ò sí láyé mọ́. Àwa ò ní sọ̀rọ̀ ìjọba Ọlọ́run fún yín nítorí pé ẹ̀yin gan ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run. I am telling you in this video again, the only way and the only way it is we should go out and protest, and the protest will be no retreat, no surrender. Tọ́ba láwọn ògbọ́ we lead it to the wall. That is all. Ọlọ́run náà dẹ̀ ti sọ gẹ́gẹ́ bí ohun tí mo máa ń sọ pé Olúwa wí pé àfi ogun nìkan ló lè gbà yín lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n ń rúlu Nàìjíríà. Orúkọ mi ò yí padà. Bàbá confam JP náà ni. Ọdún ni mí. Mi kì í ṣàìmọ̀ fólókò. I am a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work. God bless you. Ẹ bá mi share video yìí sẹ́.